wa lórúkọ Olúwa níbikíbi tí ẹ ti lè máa gbọ́ wa yálà lórí rédíò ní tàbí lórí ẹ̀rọ alátagbà ní ìkànnì oríṣiríṣi. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye láti rí ọjọ́ òní títún ṣe ọjọ́ ìsinmi tó kẹ́yìn àti ọjọ́ tó kẹ́yìn nínú oṣù keje. Ẹ gbọ́ ọpẹ́ wa. A dúpẹ́ fún onírúurú ọ̀nà tẹ́ fi ń bá wa pàdé àti òye àti ìmọ̀ràn yín tẹ́ fi ń yé wa fún àǹfààní àti ìtẹ̀síwájú àti ìdàgbàsókè wa nínú ìrìn ìjà wa nínú ayé yìí. Ògo ni forúkọ yín. Èyí tẹ́ ẹ tún bá wa sọ lọ́jọ́ tòní, ẹ jẹ́ kó jẹ́ èyí tí ó mú ìdáǹdè, ìṣẹ́gun àti ayọ̀ dé bá ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìjà ńlá láàrin ara àti ẹ̀mí. Ìjà ńlá láàrin ara àti ẹ̀mí. Mo kà fún wa látinú lẹ́tà Paul sí ìjọ Galatia orí 5. Mo ka ẹsẹ̀ 17 Galatians 5:17. Torí tí ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara, àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ìjà ńlá láàrin ara àti ẹ̀mí. Àwòrán ohun méjì tí ènìyàn lè jẹ́ náà ni Paul ṣe ìtọ́ka sí ní Galatia orí 5 ẹsẹ̀ 17 ètí a kà. Pàápàá a lè bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 26 tá a bá fẹ́ wò ní àwòkún, ṣùgbọ́n a ò ní lè kà á torí àkókò. Ìfarahàn èyíkéyìí nínú ayé ènìyàn èyí tí a tọ́ka sí ó jẹ́ ti ara tàbí ti ẹ̀mí. Tá a bá sì wò ó, tá a fẹ́ pín, ó bọ́ sí ipa ti Ọlọ́run tàbí ti Sátánì. Méjèèjì ló ní àmì ìdánimọ̀ wọn. Ara ní tiẹ̀, ẹ̀mí náà sì ṣe kíni o, ó ní tiẹ̀. Àwọn méjèèjì kì í sì ṣe papọ̀. Èyàn ò sì lè jẹ́ méjèèjì lẹ́ẹ̀kan ṣoṣo. Èyàn ò lè jẹ́ ní ẹ̀mí ká tún sọ wípé ẹni ara ni. Rárá o. Èyàn ò lè kún fún iṣẹ́ ara ká tún ló ń sèso ẹ̀mí bákan náà. Ìdí tí Paul ṣe sọ̀rọ̀ pé wọ́n ń tako ara wọn, òun náà lélẹ̀, wọ́n ń ṣiṣẹ́ lòdì sí ara wọn. Wọn ní ìbáṣepọ̀ láàrin ara wọn. Nígbà tí a bá wá ń sọ̀rọ̀ nípa ara, kí ló túmọ̀ sí? Èyí náà ni ó túmọ̀ sí ohun tí a ń pè ní ìṣẹ̀dá ènìyàn, ṣùgbọ́n tó kún fún ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìwà ìbàjẹ́ tí a wá lè pè ní ẹ̀ṣẹ̀ ní gbòógì. Dídá ẹ̀ṣẹ̀ ní gbòógì. Ó jẹ́ ọ̀tá tí ó burú jáì. Kí sì ni ìdí tí a fi sọ pé ara jẹ́ ọ̀tá pàápàá sí ohun tí ń ṣe ti Ọlọ́run? Ẹ jẹ́ ká wo Róòmù orí 9 fún àlàyé yìí. Róòmù orí 9 ẹsẹ̀ 7 àti 8 ó ní, nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ ṣe é, kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Ẹ rí bá a ṣe tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ni. Wọ́n ní kì í tẹríba. Rárá o, kò gbà pé Ọlọ́run jẹ́ Ọlọ́run. Tara ẹ̀ náà ló dẹ̀ fẹ́ ṣe, kò sì fẹ́ ṣe ohun tó wu Ọlọ́run rárá. Ìdí tá a ṣe sọ pé ara jẹ́ ọ̀tá sí ohunkóhun tó bá jẹ́ ti Ọlọ́run nìyẹn. Ní pé ẹnikẹ́ni tírú iṣẹ́ ara tá a ń sọ yìí bá farahàn, ọ̀tá ni o, ọ̀tá ni sọ́lọ́run o, lábẹ́ bó ti wù kí ó rí. A sì rí pé àwọn tá a ń pè ní iṣẹ́ ara wọ̀nyí wọ́n ṣe lòdì gédégbé
sí ohun tí Ọlọ́run fẹ́ èyí kó jẹyọ nínú ayé ènìyàn, pàápàá àwọn tí a máa ń pè ní onígbàgbọ́ tàbí àwọn tá a lè sọ pé bóyá àti ẹ̀ lè tọ́ka sí pé wọ́n ti gba ìṣẹ̀dọ̀mọ́. Rárá o, ìfarahàn iṣẹ́ ara nú ayé wọn ó ṣiṣẹ́ lòdì, ó sì fi wọ́n hàn pé ọ̀tá Ọlọ́run ni wọ́n tilẹ̀ lè máa dímọ́ nípa orúkọ, nípa ìjọ tán ń lọ, ṣùgbọ́n ọ̀tá sì lọ̀tá yóò máa jẹ́ nígbà gbogbo. Gbogbo aládùúrà Ọlọ́run ní ṣe ọ́ ní ọ̀tá Ọlọ́run o. Kí ni àwọn iṣẹ́ tí ara bíi mélòó kan tí atọ́ka wa sí bá àti ẹ̀ ní lè wo ní kíkún? A rí pé a kọ wọ́n sí wa fún wa ní ibi tá a kà yẹn ní Gàlátíà yẹn orí 5 yẹn. A sọ bíi mélòó kan níbẹ̀ fún wa tí a lè tọ́ka sí láti ẹsẹ̀ 19. Ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara farahàn tí ń ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru. Gbogbo àwọn nǹkan tí a tọ́ka sí kí wá sì ní àtúbọ̀tán rẹ̀, gẹ́gẹ́ bí Paul ṣe fi hàn pé tó bá ń farahàn o, àtúbọ̀tán ìfarahàn iṣẹ́ ara yìí o, báwo ló ṣe rí? Kí sì ni o? Ní abala kejì, Gàlátíà orí 5 yẹn, abala kejì rẹ̀ ó jẹ́ kó yé wa. Ó ní àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. A sì lè rí àfikún rẹ̀ ní Kọ́ríńtì kínní orí 6 ẹsẹ̀ 9 àti Éfésù orí 5 ẹsẹ̀ 5. Ohun tí gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tí mo tọ́ka sí tí wọ́n sì ń sọ ohun kan náà ni pé irú ẹni bẹ́ẹ̀ tí iṣẹ́ ara bá gbànú ayé ẹ̀ yóò pàdánù ìjọba Ọlọ́run. Kò jù yẹn lọ. Ìyẹn ni pé kò ní ìpín sí èyí tí ń ṣe oore ọ̀fẹ́ ayérayé, èyí tó sì burú jáì. Ọlọ́run fẹ́ ká kọjú ìjà sí iṣẹ́ ara, ká sì máa pa wọ́n run nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́, torí pé inú Ọlọ́run ò dùn. Ó ní kò dùn síkú ẹlẹ́ṣẹ̀, ikú ara, ìpàdánù ìjọba ọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni pàdánù ìjọba ọ̀run. Òun náà ló ṣe sọ pé ká kọjú ìjà sí iṣẹ́ ara yìí, ká máa pa wọ́n run. Ó ní ẹ pa àwọn ẹ̀yà ara yín run. Ó tún sọ ní tí ń ṣe àgbèrè, ó tún sọ fún wa. Ìyẹn ni pé káwa fúnra wa làkàkà láti fi wọ́n sí abẹ́ ìtẹríba. Kò sì sí abẹ́ ìtẹríba ohunkóhun tá a lè fi wọ́n sí bí kò ṣe abẹ́ ìtẹríba ẹ̀mí mímọ́. Oore ọ̀fẹ́ láti jẹ́ kí iṣẹ́ ara kó wà ní ìtẹríba nú ayé wa, ká má bàa pàdánù ìjọba ọ̀run, bàbá fi fún wa o. Àwòrán kejì tá a wá fi hàn tí ń ṣe ti àwòrán ènìyàn, òun náà ni a pè ní àwọn tí wọ́n ní èso ti ẹ̀mí. Àwọn ènìyàn lábẹ́ ìkóso ti ẹ̀mí. Ẹ rí i pé a ti wo àwọn ènìyàn lábẹ́ ìṣàkóso ẹran ara, ṣùgbọ́n àwọn ènìyàn lábẹ́ àkóso èso ti ẹ̀mí. Àwọn èso wọ̀nyí wọ́n jẹyọ, wọ́n sì ń farahàn nínú àwọn ọmọ Ọlọ́run tí wọ́n fààyè gba ẹ̀mí mímọ́ láti darí wọn, torí pé èso tí ẹ̀mí mú kí ènìyàn so là ń pè, tó sì ń jẹyọ nínú ayé ènìyàn. Ó ní wọ́n ń tọ́ka sí irú ayé àwọn bẹ́ẹ̀, tó sì mú kán lè nípa láwùjọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ló ń ṣiṣẹ́ yìí, ló ń fi agbára fún àwọn tí wọ́n lè ṣe àfihàn wọn láti lè lo agbára ẹ̀mí mímọ́ láti pa iṣẹ́ ìṣúrun, iṣẹ́ ẹ̀ṣẹ̀. Tán bá parun, èyí á wá lè jẹ́ kí ti ẹ̀mí kóru sókè nínú ayé wọn. A sì ṣe àpèjúwe àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Wọ́n ní dàpọ̀ tó gúnmọ́ pẹ̀lú Ọlọ́run. Róòmù orí 9 ẹsẹ̀ 14 jẹ́ kí n sáré kà á sí ọ létí. Ó ní nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ẹ rí, ìyẹn ni pé àwọn tá a lè tọ́ka sí pé wọ́n so èso ẹ̀mí à ń ti pasẹ̀ ẹ̀mí mímọ́
ṣe amọ̀nà wọn. Àwa lè sọ pé àwọn ilé ọmọ Ọlọ́run ni, tí wọ́n bá sì jẹ́ ọmọ Ọlọ́run a sọ pé wọ́n jẹ́ àjùmọ̀jogún pọ̀ pẹ̀lú Kristi ní ìjọba rẹ̀. Mo gbàdúrà pé a ó kà wọ́n mọ́ wọn. Àwọn èso wọ̀nyí tí wọ́n jẹ́ 9 nígbà tá a bá kíyèsí wọn gẹ́gẹ́ bí a ti kọ wọ́n sí Gálátíà orí 5 láti ẹsẹ̀ 22 àti 23 yẹn. Kò ṣeé mánì ni wọ́n o, fẹ́nìkọ̀ọ̀kan tó fẹ́ fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ, kò ṣeé mánì ni wọ́n. Nítorí pé níní ìdàpọ̀ pẹ̀lú Jésù Kristi òun náà la sì fi lè gbin àwọn èso wọ̀nyí sí wa nínú, náà fi lè gbìn wọ́n sínú ayé wa. Ìdàpọ̀ nínú Jésù Kristi ló ń gbìn wọ́n sínú ayé wa. Agbára ẹ̀mí mímọ́ ló sì lè gbé wọn jáde. Jésù òun ni ó gbìn, ẹ̀mí mímọ́ ni ó ràn wá lọ́wọ́ láti gbé wọn jáde nínú ayé wa. Tí ẹnikẹ́ni ó bá sì jogún ìjọba ọ̀run tí ó borí ohun tá a pè ní ẹran ara yìí, tó ní ìfojúsùn fún ayérayé, ó ní irú ẹni fẹ́ ni bẹ́ẹ̀ ó ní láti wo kí ló ń jẹyọ nínú ayé, èwo ló ń borí ẹ̀ nínú àwọn méjèèjì tá a tọ́ka sí, ṣé tara ni àbí ti ẹ̀mí. Ó ní láti máa gbé yẹ̀wò. Àwọn èso ẹ̀mí wọ̀nyí ní ìfarahàn wọn gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ ní Gálátíà yẹn náà. Jẹ́ kí n tún sáré kà á kí n fi rán ọ létí kó lè ṣe àgbéyẹ̀wò bóyá ó ń farahàn tàbí ò farahàn nínú ayé rẹ, bá a ṣe àfihàn tàkọ́kọ́ láti orí 22 yẹn. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu. Ẹ̀rí 9 yẹn náà la fi hàn wá níbẹ̀. A ní láti ṣàgbéyẹ̀wò ayé rẹ o. Kí ló ń farahàn? Ṣíṣe ara ni tàbí èso ti ẹ̀mí? O lè ṣèwádìí ara rẹ láti ṣàtúnṣe. Kọ́ríńtì kejì orí 13 yẹn ó ní ẹ máa wádìí ara yín. Ó ní àbẹ́yẹn ò mọ̀ bóyá ẹ wà nínú ẹ̀mí, á ní àfi tí ẹ̀yin bá jẹ́ ẹni ìtanù. Mo gbàládùra ò ní jẹ́ ẹni ìtanù lárúkọ Jésù. Tí ìlépa rẹ bá jẹ́ láti dé ìjọba Ọlọ́run, láti wà ní ibi ìsinmi ayérayé, a ní láti gbàdúrà kí ẹran ara kó má nípa lórí ayé rẹ, kí iṣẹ́ ti ara kó má bàa sọ ọ́ di èrò ọ̀run àpáàdì. Mú ọkàn rẹ wá sí ìrònúpìwàdà kí o sì bẹ̀rẹ̀ kó béèrè fún ẹ̀mí mímọ́ tó lè mú ọ borí iṣẹ́ ara kó sì tẹ̀síwájú nínú agbára ẹ̀mí mọ́ ẹ̀, èyí tó lè mú wa so èso ti ẹ̀mí sí ìyè ayérayé, sí ìyè àìnípẹ̀kun. Mo gbàládùra ìjàkadì lè wà ní tòótọ́ láàrin ara àti ẹ̀mí, ṣùgbọ́n mo fi dá ọ lójú pé o lè borí. Èso ti ẹ̀mí o lè borí, kó borí ẹran ara nínú agbára ẹ̀mí mímọ́, nínú yíyọ̀ǹda ayé rẹ fún Jésù Kristi, kí ẹ̀mí rẹ̀ kó lè ọ̀nà ayé rẹ kó sì lè ràn ọ́ lọ́wọ́. Láìsí pé o wà nínú Jésù Kristi, ẹni tó ń gbin ẹ̀mí sínú ènìyàn, o lè lágbára ẹ̀mí mímọ́ o tí ó mú ọ borí ẹran ara. Tó o bá sì borí ẹran ara, o ti mọ ọ̀rọ̀ Ọlọ́run ti fi hàn wá pé wọn ò ní ipá sí ìyè ayérayé bí kò ṣe kí wọ́n pàdánù ìjọba ọ̀run. O ní pàdánù ìjọba ọ̀run. Bí o ń pinnu láti yọ̀ǹda ayé rẹ fún Jésù lónìí, kàn jẹ́wọ́ kó sì béèrè wípé kó fi ẹ̀mí rẹ̀ sínú ayé rẹ, kó lè ṣèso ti ẹ̀mí tí ó mú ọ ju aṣẹ́gun lọ ní ìjọba rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àgbàládùra, ọba tí ń mú ní borí nìyí. Ẹ̀yin lẹ́ mú ní borí ẹ̀ṣẹ̀, lẹ́ mú ní borí èṣù, lẹ́ mú ní borí ẹran ara. Àgbàládùra láàárọ̀ yìí o, fún gbogbo àwọn tẹ́ ti gbọ́ bá a ṣe ń ṣe àgbéyẹ̀wò èyí tó ń fara hàn, tó ń fara jọra nínú méjèèjì tí wọ́n takora wọn yìí. Jẹ́ ká lè ṣe àtúnṣe tó ti tó àti àtúnṣe tó yẹ. Jẹ́ kí iṣẹ́ ara kó máa di píparun. Rú èso ti ẹ̀mí sókè nínú ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.